tèmi ọ̀dà. Ọ̀rọ̀ ni ó kékeré ó kékeré ọ̀dà. Ẹ̀sán jẹ́ ní kájà ilé òní ẹ̀sẹ̀ ó kékeré ó. Ìṣọ̀lá ọ̀gbùn kalẹ̀ níbẹ̀ òun ẹ̀kọ́jọ́ bí ìṣọ̀lá ní púpọ̀ mú èpè. Gbogbo eléré orí ìtàgé pátápátá. Èmi ti rí ìgbà lọ́dọ̀ gbogbo yẹn ìjẹ́kújẹ́ mi ṣe. Lọ́dọ̀ yá jẹ́ òpó ọkọ mi. Fọ́fún òun kọ́ sí ń bẹ láàlàáfíà ara ọmọ ajíbọ̀ ọ̀sìn tó lò ọmọ lágbo àgbè. Ṣọ́ọ̀bù mi tọ́jú ọláyà ikú ètè mi. Ẹ̀fọ́ ọláyà mo kí ọkù kalẹ̀ níbẹ̀ o. Ọmọ Afọlábí o, mo kí ọkù kalẹ̀ níbẹ̀ o. Yẹ́túndé wù mí ọkù kalẹ̀ níbẹ̀ o. Mo rò lọ́ọ́ máa jà bẹ́ẹ̀. Sọ́mbà mi tọ́jú rí àyè Madam Sade. Òkè ọdẹ tẹ̀lé mọ́kùnrin mi lójú. Sọ́mbà mi tọ́jú lára orí mi dáadáa. Ẹ̀dùn náà. Torí ìdèmí kọ́. Máa bá mi tọ́jú Tóyìn tèmi Ìjẹ̀ṣà fẹ́ ní ọ̀mí lẹ́kùbì. Òjò pàgógó kú kalẹ̀ níbẹ̀ òun pé kò yọ máa gbọ̀nyàn. Lálùdé ń pàṣẹ ń bẹ láàlàáfíà ara. Máa bá mi tọ́jú Édìgbò. Ògógó òkú mọ́tò orí wáyé Édìgbò ẹ̀yìn alákan ní jíjọ àwòsàn bàtàbà bí òun kọ́ ọmọ owó òdìjẹ́ egun. Àpínìyàn òṣàlẹ̀ ń pín un. Ayédáadé o, Àyìndé bá tó yẹ ká fi bí ọmọ gbà tó fi tó fi bí kan gbogbo ọ̀gbà. Àgbàjà wò bí kọ̀rọ̀kọ̀rọ̀ àgbàrá òjò bí bálíjà tí kò ní bá fẹ́ ní lọ́wọ́ ẹ̀sìn. Àyìndé bàbá àbẹ̀yì. Ìyá ìdí ọkọ máa ń dín náà kúrò ní ọkọ mo tèmi sọpẹ́ o. Ọkọ yìí ṣáṣe bí wọ́n ní òun pé òun bàbá ìyá ìdí púpọ̀ nínú ọ̀rọ̀. Ọmọ àgbẹ̀ bí Àyìndé ní mo ń pè wáyé dáadé. Ọmọ eléyìí mo mẹ́kùn. Ọmọ ayédáadé mi ọmọ òkú ní lọ́dún. Ayédáadé o. Àbísọ̀kùn ilé kọ́sílẹ̀ ń bẹ láàlàáfíà ẹ̀rọ sáré láyọ̀ mọ̀ lórí ire. Sọ́gbà mi tọ́jú. Ayédáadé mi ọmọ òkú ní lọ. Ọmọ eléyìí mo mẹ́kùn. Ọmọ èkó wẹ́rẹ́ sí mẹ́lòdì èdè. Àní kọ́kọ́rọ́, àní bàdàrọ́ bàrọ́ àgọ́dọ̀ lọ. Láwọn oyè méjìgbò fún káyọ̀dì ikú ilé kọ́jẹ́ fẹ́ láàlàáfíà ara. Ikú òní lè yọ ọgbà lọ́wọ́ ní gbogbo tí mo fi pátápátá korongodo. Gbogbo eléré orí ìtàgé pátápátá. Mandrusi, mo gbé ọkù kalẹ̀ ìdílé rẹ̀. Ẹ dákun ẹ̀ máa inú kẹ́yìn akórèlé. Ẹkú kalẹ̀ ìdílé rẹ̀. Láyọ̀ àmúṣà kọ́sẹ̀ bẹ̀ lọ́la àti àgbàrá Akíọ́lá àyà olóhùn oníjẹ́ ẹ̀fún wọn lójú. Ikú òní pa ilé ìwé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yìí. Ẹkú aláàbí lẹ́yìn mi. Èmi ẹlẹ́sẹ̀ mo ní àyíbọ̀rọ̀ gbàjà.
Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.